lọ́jọ́ Tuesday tí bá ti fẹ́ wá ṣe program ní dynasty fún Senator Yunus Abíọ́dún Akíntúndé màá wá pàdé bàbá ń gbà mí yóò tó wọ́n rí aláàfin ó ní àwọn bàbá wa ní ọ̀rọ̀ yìí ó kábíyèsí tó ń lò nínú ọkọ̀ àwọn àgbẹ̀ ní adó pẹ̀lẹ́rí nínú pẹ̀lẹ́ yóò pẹ̀lẹ́ wọ́ bàtà yóò pọ̀ àṣẹ yóò wà pẹ̀lẹ́ lọ mo wá lọ fi kálẹ̀ tí bábà mi àbẹ́bí olóyè màmá ní àwọn ọmọ mi ó ṣiṣẹ́ àbí wọ́n bá dá mi kẹ́sàkẹ́sẹ̀ àbúrò àbí tó sì fẹ́ wà fún ọlọ́dà ìyá ọlọ́kùnrin máa ṣiṣẹ́ àbí akíyèrò ẹkú ìtọ́jú bàbá wa ẹkú ìtọ́jú bàbá wa ẹkú ìtọ́jú wa àwọn ọmọ bí ẹsẹ̀ ń bàjẹ́ ni wọ́n lọ kí bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ yìí àti gbogbo
Bàbá wa sẹ́yìn. Tìlú Ìṣẹ́yìn. Bàbá wa arúgbó bí èéfín. ti Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà ní ìjẹ́sà bàbá wa láti àwọn ìdíjọ ni wọ́n fẹ́ wá kí yín wo. Àwọn ni wọ́n ń ṣojú bàbá wa Alẹ́ta àti ìlú Ọ̀tà. Alábẹ̀wò kan àwọn tó tẹ̀lé bàbá wa láti wá ìjọ ọ̀sẹ̀ tó ṣe wọ́n yìí. Bàbá